Ẹ kú dédé ìwòyí, ẹ̀yin olólùfẹ́ Olóyinka TNT, ẹ kú bójú ọjọ́ ṣe dáadáa ni mo bá yín. Ní orí TikTok, a sọ̀rọ̀ lórí okó mímu tí a bá fẹ́ jọ dúra wa. Ìyàtọ̀ tó wà nínú okó mímu tí a bá fẹ́ mú débi pé o fẹ́ sọ̀kòkò ọkùnrin, then kẹ́ padà dúra yín. Yàtọ̀ sí ẹni tó yẹ pé òun ṣe nǹkan oṣù lọ́wọ́ àbí o ní reason láti lè máa dóko tọkọ bá fi lọ ẹ́. Ìyàtọ̀ wà ńbẹ̀. Obìnrin ò ní reason láti má do ọkùnrin, láti pé kẹ́ má dúra yín like ọkọ àti ìyàwó. Ẹ ní reason láti má dúra yín àfi tó bá ń ṣe nǹkan oṣù. Obìnrin tó bá mọ̀ wípé òun máa palẹ̀ mọ́ òbò nítorí ìjà, nítorí ọkọ ò fún òun lówó, nítorí pé ọkọ ṣẹ̀wọ̀n. Tí ó bá ti dé stage pé o fẹ́ máa fi palẹ̀ mọ́ òbò, o ti sọ òbò di gold, o ti sọ òbò di fighting skills, o ti sọ òbò di fighting mechanism, ó better kó kúkú fi ọkọ yẹn lẹ̀. Níbi tó bá dìde gan, tí o bá ń ṣe nǹkan oṣù lọ́wọ́, tó bá jẹ́ abiamọ tòótọ́ tó lójú abiamọ, tí ọfà abiamọ ń gbé inú ẹ̀, tó kì í ṣe abiagbá, tó kì í ṣe ọ̀dájúbìnrin, tọkọ bá gbé súnmọ́ ẹ pé òun fẹ́ do ẹ̀, tẹ bá ní agreement wípé okay, kò ní ẹ́ lára, ẹ lè dúra yín pẹ̀lú nǹkan oṣù. Tí ò ní ẹ́ lára, o lè lọ fọ abẹ́ ẹ kẹ́ dúra yín. Ṣùgbọ́n tó bá mọ̀ pé tẹ bá jọ agree láàrin ara yín pé ẹ dúra yín, gẹ́gẹ́ bí abiamọ tòótọ́ tó nífẹ̀ẹ́ ọmọ, tí ó dẹ̀ máa jèrè ọmọ, ó yẹ kó get ọkùnrin yẹn, kó get ara ẹ̀ down débi wípé ara ẹ̀ máa wálẹ̀ nípa pé bó bá ṣe máa sọ̀kì ẹ̀. Ara ẹ̀ máa wálẹ̀ tó bá kí ń ṣe ọ̀dájú abiamọ. Nítorí kò kí ń easy kí ọkùnrin bẹ̀rẹ̀ ìrìn àjò yẹn kó má gúnlẹ̀ sí èbúté ayọ̀. Níbo ni èbúté ayọ̀? Inú òbò láti dàmìra. Wọ́n ń fi ọwọ́ àti ẹnu dàmìra, help ọkùnrin láti dàmìra, láti dàmìra, yes, láti reach, láti ejaculate. Àmọ́ ọwọ́ ò lè dàbí ẹnu. Ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin wọ́n máa ń prefer láti lo ọwọ́ ara wọn láti ṣe sópì kí wọ́n lè come fúnra wọn. But kò sí sópì tí obìnrin fẹ́ fi ọkùnrin ṣe, tó fẹ́ bá ọkùnrin ṣe, tó lè mú dàmìra nígbà míì láì fi ẹnu support ẹ̀. Tó bá jẹ́ pé o fẹ́ bá okó ọkùnrin ṣeré àti ẹpọ̀n ọkùnrin ṣeré kẹ́ ẹ fi dúra yín, tẹ́ pé ẹ̀yin méjèèjì lẹ wà pọ̀, ẹ dẹ̀ ṣetán láti dúra yín, o wá fẹ́ help ẹ kókó ẹ lè le sí, o lè lo ọwọ́ kó fi massage ẹpọ̀n, massage okó ẹ kó dẹ̀ fẹnu sí, ó lè come. Then ó ti mọ̀ pé ẹ fẹ́ padà dúra yín ni. But wípé bóyá o fẹ́ help ọkùnrin láti come torí pé òun ṣe nǹkan oṣù lọ́wọ́, àbí ẹ̀yin méjèèjì agree pé bóyá o sick nǹkan kan, o ò lè dóko ńgbà yẹn. Ẹnu ló máa lò, ó dẹ̀ ní bó ṣe máa ń lo ẹnu. Bó ṣe máa ń ṣe ẹnu sọ̀kòkò ọkùnrin tẹ́ bá yẹ pé ẹ kàn ń ṣeré, ẹ̀yin méjèèjì dẹ̀ máa padà dúra yín. Ó yàtọ̀ sí bó ṣe máa ń ṣe ẹnu sọ̀kòkò ọkùnrin tó bá fẹ́ jẹ́ kó come. Ìyàtọ̀ wà ńbẹ̀. Tó bá fẹ́ jẹ́ kí ọkùnrin come, ó máa ṣe ẹnu yẹn, ó ní bó ṣe máa form ẹnu yẹn tó yẹ pé ẹnu yẹn máa feel like òbò lórí okó. Ẹnu yẹn máa feel like òbò. Tó bá fẹ́ jẹ́ kí ọkùnrin kí okó ẹ̀ kọ́ le sí kẹ́ ẹ lè padà dúra yín, ó ní bó ṣe máa bẹ́ pé ẹnu yẹn ò ní feel like òbò, bẹ́ẹ̀ ẹnu yẹn máa dàbí ẹni pé ó ń wet, tí pé ọkùnrin yẹn ń fi okó sínú inú ice block, ó ń wet. So á lè jẹ́ kókó ẹ̀ máa le sí. But wípé o fẹ́ sọ̀kò ọkùnrin, wípé o fẹ́ jẹ́ kí ó dàmìra, ìwọ ò fẹ́ gbóbò lẹ̀ fún, àbí bóyá o ń ṣe nǹkan oṣù lọ́wọ́, ẹ dẹ̀ ti ní agreement pé ẹ lè dúra yín nínú nǹkan oṣù. Ó ní bó ṣe máa ṣe ẹnu yẹn láti form òbò. Ó ní ibi tó ṣe máa bẹ̀rẹ̀, ó ní bó ṣe máa kọ́kọ́ ẹpọ̀n yẹn, wà á kọ́kọ́ prepare ẹpọ̀n kí sperm yẹn lè pọ̀ nínú ẹ̀ dáadáa, pé okay, wà á prepare pé gẹ́gẹ́ bíi pé mo fẹ́ kó fa ẹpọ̀n jáde. So ó ní bó ṣe máa ṣe ẹnu yẹn débi wípé ẹnu yẹn máa dàbí òbò. A máa feel pé inú òbò lòun fi ẹnu sí. Ẹpọ̀n yẹn gan máa feel wípé inú òbò ló wà, òun náà máa prepare láti jáde. Otherwise, because ẹ má jẹ́ ká tanra wa, kò sí ìtò kan ọkùnrin, kò sí ìtò kan okó pẹ̀lú menstruation. Okó kì í menstruate. Fún ẹ̀yin tẹ́ máa sọ pé ṣé kò lè mára dúró 4 days? 4 days náà pọ̀, 5 days náà pọ̀, ẹlòmíì ṣe menstruation for 7 days, ó pọ̀. So the fact pé òun ṣe nǹkan oṣù kò mean wípé kí okó gbọ́ludé. Because ẹlòmíì gan kó tó ṣe nǹkan oṣù yẹn, ọkọ lè má do ẹ for 2 weeks.
ká fi 1 week mọ́ ó di 3 weeks. So the fact pé ò ń ṣe nǹkan oṣù kò mean pé ò ń gbọ́ pé o kó yẹn láti gba holiday. Tí n bá wá ní inú second video bóyá láàárọ̀ ọ̀la, màá ṣe ẹnu yẹn fún yín, bí ẹnu tẹ́ ẹ máa fi sọ kókó láti come, láti jẹ́ kí ọkùnrin come, bẹ́ẹ̀ ṣe máa ṣe ẹnu sọ kókó. Ó yàtọ̀ sí bẹ́ẹ̀ ṣe máa ṣe ẹnu sọ kókó pé ẹ kàn ń dóra yín, ẹ̀ ń ṣeré láti lè padà dóra yín, ẹ̀yin méjèèjì ready láti dóra yín. Ó wá fẹ́ sọ̀kẹ̀ bóyá kó lè help ẹ láti kí ara ẹ lè le sí i. Ẹnu yẹn ó yàtọ̀, ẹnu yẹn ó ní bó ṣe máa ń ṣe, ò ní láti ṣe ẹnu bí òbò. Bọ̀ wípé o fẹ́ fi ẹnu sọ kókó, o fẹ́ fi ẹnu suck sperm jáde nínú okó ọkùnrin, ẹnu ẹ máa dàbí ẹnu òbò ni. Ó ní àwọn nǹkan kan tó máa ṣe pẹ̀lú ẹnu ẹ tó fi máa dàbí ẹnu òbò débi wípé you know that tightness á feel lẹ́nu ẹ. Ẹ má dẹ̀ gbàgbé, orí ọ̀pọ̀lọpọ̀ yín máa wò pé ẹnu yẹn báwo ló ṣe máa feel tightness torí ẹnu wet. Ó ní mo ṣe sọ fún pé ó ní bó ṣe máa ń ṣe, just like òbò gbúdọ̀ wet jù tọkùnrin bá fẹ́ gbádùn ẹ̀. Gbogbo ẹ̀yin tẹ́ pé lubricant ẹ máa gbọ́n sí òbò gbúdọ̀, tó òbò bá ti wet jù kò make sense. Ọkùnrin láti feel skin yẹn bó ṣe tightness yẹn nínú òbò. So ìwọ tó ń lo lubricant, òbò gbúdọ̀ wet just like tí o bá fẹ́ fi ẹnu suck sperm jáde, ní tó fẹ́ fi ẹnu suck sperm jáde nínú okó ọkùnrin, tó fẹ́ kọ́kùnrin dà through ẹnu, ó ní bó ṣe máa ṣe ẹnu. Ó yàtọ̀ sí pé o fẹ́ kí kò ṣe pé ọkùnrin máa dà sínú òbò, ó wá kọ́kọ́ fẹ́ sọ̀kẹ̀ pé kẹ́ lè jọ dóra yín. But mi ní sọ nínú ilé torí mi fẹ́ kí fídíò yìí gùn jù. Tó bá ti di àárọ̀ ọ̀la, màá ṣe practical, màá practicalize ẹ̀, màá ṣe practical fún yín pẹ̀lú kíní bó ṣe ìyàtọ̀ tó wà nínú ká sọ kókó pé a fẹ́ padà dóra wa, àbí ká sọ kókó bóyá à ń ṣe nǹkan oṣù, a dẹ̀ fẹ́ kọ́kọ́ wá come, àwa fẹ́ sọ̀kẹ̀ pé kí sperm kó jáde nínú ẹ̀. Ìyàtọ̀ tó wà ńbẹ̀ màá kọ́ yín lọ́la. Ìyàtọ̀ tó wà bá ṣe máa fi ẹpọ̀n náà ṣeré láti help omi yẹn, láti help ẹ kó jáde kí ọkùnrin náà dàmìrà. Nígbà míì gan tó o bá ṣe dáadáa, tẹ bá dóra yín nínú ilé, ọkùnrin lè ní dúró, ó yá bá mi ṣe ẹnu yẹn, jẹ́ kí n fi ẹnu yẹn come. So ẹ jẹ́ kó di ọ̀la, shabarikolo.com. Ẹ má gbàgbé láti lọ register ńbẹ̀. Ẹ má gbàgbé láti pè mí fún matchmaking yín o lórí +44 7404 851234. Diaspora ni o, not àwọn tó ń gbé ní diaspora ni o, not Naija for now. Ẹ káàárọ̀.